tó gẹ́gẹ́ bí mo ṣe pinnu láti padà lọ sí inú ìlú yìí láti ṣe àfihàn bí wọ́n ṣe tẹ̀lú Ìdó pàápàá jùlọ àwọn ìtàn tí ó rọ̀ mọ́ bí wọ́n ṣe tẹ̀dó. Èmi ni mo wà ní orí ọ̀kadà tí mò ń fi ọ̀nà hàn yìí. Mo fẹ́ lọ bá baálé ìlú yìí láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní ṣókí nípa bí wọ́n ṣe tẹ ìlú Ìdó pàápàá jùlọ bí wọ́n ṣe débẹ̀, bí wọ́n ṣe rìnrìn tí wọ́n kan ilẹ̀ yìí kó tó di pé wọ́n pinnu láti dúró síbẹ̀. Ṣé ẹ rí àwọn ilé tí mo fi hàn yín rèé, àwọn ilé yìí rèé tí mo fi hàn yín. Mo ti délé baálé. Kí ni orúkọ yín sà? Joseph Chief Oshinowo. Chief Oshinowo. Oshinowo. I Chief Oshinowo. Okay. Ó ti tó ìgbà wo tẹ́ ti ń gbé ní Ìbàyí sà? Ìgbà tí mo ti gbé bíbá ó ti pẹ́ òkè iṣẹ́ mọ́. Wọ́n bí mi sílùú yìí. Then ilé wo ni láàrin gbogbo àwọn ilé wo náà kọ́kọ́ sí bíbáyìí? Ìsàlẹ̀ báyìí. Ìsàlẹ̀. Wọ́n bá kó wá sí òkè bí. Okay, bàbá kó wá sókè. Wọn kò sí ilé yẹn mọ́ àbọ̀ṣepọ̀. Ó ti gbogbo ẹ̀ ti gbàdúrà tó lẹ́ẹ̀ ṣe ní àti pọ̀ sí òkè báyìí. Tó jẹ́ ilé olómi. Torí ẹ̀ ló dobi wà bẹ́ẹ̀ Ẹ ni. Then so ìgbà wo ni ìlú yìí ti wà tó gbà wò? Ó ti pẹ́ gan-an kì í ṣe ọ̀rọ̀. Ó ti wà kan tó bí mi. A ti tó bí àbí 100 ọdún jù bẹ́ẹ̀ lọ. Ó ti jù bẹ́ẹ̀ lọ. Ó ti jù bẹ́ẹ̀ lọ. So báwo ni ta ló kọ́kọ́ tẹ̀lú Ìdó, ta ló kọ́kọ́ dé bíbáyìí? Bàbá Ayẹni. Bàbá Ayẹni. Ayẹni. Ẹ̀yin ni baálẹ̀? Mọ́ṣẹ́ náà yẹn ṣé kí ni mọ́ṣẹ́ wà di ìbálẹ̀. Okay, ìgbà táwọn dàgbà. Tí wọ́n dà ìbọn nígbà tí wọ́n dàgbà tán lọ bàbá tó wà bẹ̀rẹ̀ balẹ̀ ni. Ìgbà táwọn náà dàgbà. Nígbà tí wọ́n dàgbà ló wà pẹ́ mi. Then báwo la ṣe tẹ̀lú Ìdó gangan? Ibi tí ìtàn wà gangan nìyẹn. Ẹ mọ̀ fáwọn ìlú kan wà tẹ́ pé ogun bóyá wọ́n jà wọ́n wá sún síbòmí. Wọ́n ṣe ìgbà tí mo mọ̀ nígbà tí mo gbọ́n ju tí wọ́n sọ̀rọ̀ jù mí àti máa gbọ́ wá ní ogun yẹn gbé ìjà. Àti ìmàgbọ́n. 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 Ok, èyí máa gbọ́n. Tó wà lẹ́yìn báyìí. Lẹ́yìn Ìdó. Lọ́nà ẹ̀pẹ̀ náà. Ẹ̀pẹ̀, ok. Ìgbà tí wọ́n jagun yẹn wàhálà sí olùkẹ́ríkù tó bọ̀ tí wàá ṣe kò sí ìlú à ń kọ́lé. Ok, wọ́n á kọ́lé. Ọ̀nà àfọ̀tẹ̀sí bíbáyìí. Kí ló fa ogun yẹn gangan sà? Yóò mọ̀ pé àwọn ètò yẹn tí wọ́n máa pé àwọn àgbààgbà àtijọ́ wọn kàwé kó máa tò sílẹ̀ fún àwọn àmọ́ kékeré. Ok, so ẹ̀yin ò mọ nǹkan tó fa ogun yẹn? Bẹ́ẹ̀ fà ṣùgbọ́n akọ́dà gbọ́ fọwọ́ jagun yẹn ní. Bẹ́ẹ̀ ṣé mo lè gbé kámẹ́rà yẹn wá sọ́dọ̀ yín? Ok ma, ṣé ẹ lè sọ bí nǹkan tó fa ogun yìí máa gbọ́ yẹn fún wa tó fi di pé wọ́n tẹ̀dó síbi? Nǹkan pàtó mi gbọ́ ni pé àwọn òyìnbó lọ́nà wá lákẹ́kọ̀ọ́ wọ́n máa mú gbàgbọ́ wá sí ìdíje. Wọ́n fi gbàgbọ́ omi Yemọ̀jìnì ká fi dé tí màá gbọ́n ségun tí màá gbọ́n tán ní àwọn wá báwọn Ìjẹ̀bú ṣe wọn ní gbàtàn àti ara wa wọ́n ṣe ìyá títa tí everybody kogi tán kó àjà sọ̀rọ̀ mi dé yìí. Yes, wọ́n bẹ̀rẹ̀ sí ń lé àwọn òyìnbó yẹn. Ẹ̀yin báwọn yẹn gbogbo ṣe bẹ̀rẹ̀ tèmi gbọ́ nìyẹn. Everybody gba ṣe mọ̀ pé àwọn òyìnbó tó wọ̀n náà lè fi jà wọ́n ṣe tó kákó ni everybody ń sá káàkiri àwọn ara wọn náà lọ sí Abẹ́òkúta. Sọ̀rọ̀ mi yé yín. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní bóde ní tẹ̀sí tọ́ndà wọn ní Gbàdà Abẹ́òkúta. Okay. That's why wọ́n fi ń pè wọ́n ní
Abẹ́òkúta ibi ní pé ilé kan bóyá wọ́n ń pè ní mọ́sù wa ní wọlé ìfìtàn ní ìdí mọ́sù làwọn wà. So kí ló tán fi Orúkọ yẹn ṣe bó ṣe wá nìyẹn wá nìyẹn. mọ́sù ok Egbe mọ́sù Egbe ní mọ́sù. ok Egbe ní mọ́sù ok ṣé ẹ lè sọ bí orúkọ Egbe yẹn gangan bó ṣe wá ìtàn tó wà nídìí Egbe gangan yẹn ẹ mọ̀ yẹn ok Kí ni mo rẹ̀ náà ni mo ti kí. ok bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ok Egbe mọ́sù ẹ ṣe mọ̀ ẹ lè sọ fún wa sà nípa ẹ̀jẹ̀ mú somebody ẹ̀jẹ̀ gbé yẹn sókè bí mo sún nìyẹn. ṣé ẹ lè sọ fún wa bí ilẹ̀ ṣe ọ̀rọ̀ ilẹ̀ ṣe rí bíbá ṣé èèyàn ṣe